Ẹ kú àsìkò yìí o, a ní ká bá yín mú gbogbo bó ṣe ń lọ ní Ìjẹ̀bú níbi tí wọ́n ti ṣe ojúde ọba. Òun ni a ní ká bá yín mú wá. Gbogbo bí ètò ṣe tò pátápátá, òun lẹ̀ ń wò wọ̀nyí. Aláyọ̀ ni wá nílẹ̀ Yorùbá, kọ́lọ́run má jẹ́ kógun kó wa lọ o. Ogun Fúlàní, Ọlọ́run má jẹ́ ó pa wá o. Àmọ̀jú ká máa ṣeré tiwa, ká máa bára wa yọ̀. Ọ̀tẹ̀ nìkan tó fọgbọ́n gba àárín wa kọjá yìí náà ní ìṣòro. Lágbára Ọlọ́run Olódùmarè, Ọlọ́run á bá wa ṣẹ́gun o. Àwọn arẹwà obìnrin ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́, Farouk ọ̀rẹ́ àgbà, àwọn náà lẹ̀ ń wò yẹn. Wọ́n ní ọdọọdún báyìí ni bàbá Farouk máa ń gbé yọ, tó máa ń gbé yọ lára ọ̀tún, tó jẹ́ pé tẹ̀yìn kan bá rí ẹ mọ̀ pé tòkètòkè ló dé nílẹ̀ Yorùbá adúláwọ̀ tiwa. Kòkó má kó wa lọ o. Àtúnmá àwọn dúpẹ́ pé ọdún ètò ìṣojú ẹ̀mí wa láṣẹ Elédùmarè tó tún bọ̀ lágbọ́rọ̀ lọ yóò ṣojú ẹ̀mí wa. Àníkú ọmọ wa ò ní sọnù. Ajínigbé ò ní rí wa jí gbé gbogbo tó dojú kọ wáyé lórílẹ̀‐èdè wa yìí. Pápá lọ nílẹ̀ Yorùbá, Ọlọ́run Olódùmarè kó bá wa dojú kọ, kó bá wa lé wọn sí gbogbo lé wọn dànù pátápátá lórílẹ̀‐èdè yìí. Ń bá mi àdúrà. Àsìkò yìí lórí ètò wa àwùjọ wa bó ṣe lọ gbogbo bó ṣe lọ pátápátá ní ojúde ọba òun là á máa mú wá fún yín lórí ìkànnì tàwa yìí. Ṣé ẹ rí mọ̀ wípé Yorùbá wa àmọ̀jú nǹkan tá à ń ṣe yìí lọ. Tẹ́ bá ti gbọ́ àwọn ènìyàn tó yẹ kó wà nínú àlàáfíà ìsinmi ọkàn, àwa ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti dọ̀rọ̀ ní patidé kò sí nǹkan àgbọ̀ pamọ́, òun lẹ ti ń wò yẹn o. Ogun ti fẹ́ kó wa tán báyìí, ogun ti ń wọ̀ lúbọ̀ o. Ṣùgbọ́n nípa tí yẹ ká má lè pa ológun ọmọ Yorùbá àdéhùn pàtí wọn káwọn tètè máa gbáradì pé ká lè yọ lọ́wọ́ àwọn Fúlàní o. Ogun ní tẹ̀lé kó wa o. Very beautiful event. Ṣáájú máa ṣàmọ̀dún. Bóyá Farouk ṣèkìlì ẹ̀ fún wa. Bóyá Farouk owó sẹ́ni ìjàmbá mú.